pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Káwọn olùdarí láàárọ̀. Gbogbo ẹgbẹ́ tẹ́kọ̀ọ́ bá pọ̀ tí èsè tó lọ lọ́wọ́ ìlànà ni wọ́n. Ẹ̀yin PFC ẹ̀kọ́ra yín lọ dáadáa. Ẹ̀yin ṣe nǹkan fẹ́sì, ẹ̀yin ṣe nǹkan fáwọn ara yín, ẹ̀yin dúró sí ara yín. Ọlọ́ọ̀ni ìwùjọ tó ń kójọ bá lẹ́bi náà nìyẹn. Wípé kí wọ́n máa pàṣẹ ìṣe dáadáa. Wọ́n tẹ́lẹ̀ ọ̀dà ìdìbò kárí. Láti máa kọ àbúrú. Wọ́n tún ní olùdarí lẹ́yìn. Wọ́n lọ́wọ́ máa ń lórí ìdàbí lágbàáyé lágbàáyé. Ọ̀sán ọ̀dà àti gbogbo ẹ̀yọ́ ní àkáyè. Bọ̀rọ̀ wá gbogbo òtẹ́ ẹ̀kọ́ wà ẹ má jẹ oníbìnú o. Gbogbo òtẹ́ ẹ̀kọ́ bá bàjá láyé ẹ̀jẹ̀ bá rọ́pọ̀ bàjá ẹ̀jẹ̀ ìbínú sí i. Tí ayé ìbínú bá fi lè gé ẹ̀jẹ̀ ẹ̀ nídìí kẹ́ ẹ bá jà má òun ni ó sọra rẹ̀ lórí èyí. Ọjà kan bẹ láwọn arúgbó kan ná wọ́n pe ọjà náà ní ọjà amúkan. Wọ́n pe ọjà náà ní ọjà amúkan. Wọ́n ní ọgbọ́n ní ìbínú ní múkan. Ẹni ọbẹ̀ ti lè mú ìbínú máa ń ṣe ìdàbí wèrè ni. Ìbínú máa ń yé kí ọpọlọ ẹ̀dá ó sún sẹ́yìn. Ṣùgbọ́n ẹni tó bá mú ọgbọ́n ẹni lóhùn tó bá ti lè mú ọgbọ́n mú sùúrù. Lóhùn jẹ́ pé gbogbo ẹni tó bá fi ìbínú lọ sórí oko òní padà. Ìbínú kọ́lá àfi jagun gbọ́n ni, ápìsì àfi jagun kì í ṣe lẹ́ẹ̀lẹ́ onígbà lónìí àáfà. Gbogbo ẹni tó bá ìbínú lọ kò ní bọ̀. Ọgbọ́n là á fi jagun. Gbogbo ẹni tí ọ̀lẹ́ni sùúrù ẹgbẹ́ náà fún bí ẹyin bá tọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá tó ní sùúrù ẹ̀yin náà lẹ́ẹ̀ dàrú bí ọ̀dẹ̀dẹ̀ ẹyin bá tó jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá tẹ́ onísùúrù ẹ̀yin náà lẹ́ẹ̀ tún ká. Sùúrù sẹ́ka gbogbo kódà àwọn tó ní sùúrù fún tí wọ́n bá tún fẹ́ máa hùwà àìmọ́ lọ sùúrù ọ̀dọ̀ba. Torí wọ́n lè fi bẹ́ẹ̀ tẹ̀ jáde láyé ni wọ́n sọ lómìnú. Bẹ́ẹ̀ yẹn bá bínú kọrin kò ní dùn. Bẹ́ẹ̀ yẹn bínú ṣe wá sí kò ní dùn. Bẹ́ẹ̀ yẹn bínú sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀ lẹ́nu. Bẹ́ẹ̀ yẹn bá bínú sáré yóò ṣẹ̀ṣẹ̀ ẹ̀ ọ̀pọ̀ la wọn. Òsì bẹ́ẹ̀ yẹn bínú ṣe tó yọ ní. Sùúrù ní kẹ́ ẹ ní ẹsì jẹ́ kọ́ ọgbọ́n ẹ̀yìn ọ̀pọ̀. Gbogbo ẹni ọgbọ́n rẹ̀ bá pọ̀ yóò jà yé pẹ́. Wọ́n kì í fagídí ṣe ọ̀rẹ́ o. Ohun pọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀pọ̀ ẹni ẹgbẹ́ ẹ̀ kò lè súnmọ́ wọn ọ̀fà nígbàlá. You don't force relationship. Day your day. Wọ́n kì í force àjọṣepọ̀. Ìmọ̀ force àjọṣepọ̀. Mutual understanding ni àjọṣepẹ́. Mutual understanding ni pé kí a máa fẹ́ra wa ká so ìyí. Mutual understanding ni kì í ṣe ọ̀tẹ́ nìkan ṣoṣo máa ní. Kì í sọ ọmọ nìkan ló yẹ kó nífẹ̀ẹ́ ìyàwó. Ó yẹ kí àtìyàwó àtọkọ ó nífẹ̀ẹ́ ara wọn. Kì í ṣe ìyàwó nìkan ló yẹ kó nífẹ̀ẹ́ ọkọ. Ó yẹ káwọn méjèèjì ó ní ìfẹ́ ara wọn. Gbogbo òótọ́ tá a bá kójọ tó bá jẹ́ pé nìkan lọ́fẹ̀ẹ́ nìkan tẹ́nìkan ọ̀fẹ́ nìkan á padà kábàámọ̀ ká tó. Àbíkájọ́ lọ bá ká jẹ́ kí ìwà wa darí wípé àwọn èèyàn ò ní ilé bẹ́ẹ̀ tó kí wọ́n mí sí wa. Ànábì Idris. Àyíṣọ́dá àjọ sàlá. Kàná yẹ́rì fún níbi ìsàkúnlẹ̀ yóò níbi ìlànà ìbàdàtì. Máa mi dínà máa yúrí fún òní àmì àrídì ní sábàlì. Lórí ìyàwó tó ti fún wájú lẹ́gbàá tí ń káríwò. Wọ́n gún la. Ṣé kí n máa tó bá àtúbà lórí dákẹ́? Kàná yẹ́rì fún níbi ìsàkúnlẹ̀ yóò níbi ìlànà ìbàdà. Small doctor. Ẹ má wọ́n rí màá bá lọ màá bá bọ̀ gbogbo iná lẹ́yìn. Ọlọ́run ló ní ẹ wá wò mí. Wọ́n gún la. Ẹ sì wò mí fẹ́ o. Àmín. Ọlọ́run ló ní ẹ wá wò mí. Ẹ wò mí jìnnà náà. Àmín. Àwọn ohun tó ní tí ò ní tán. Àmín. Ẹ sábà ní tẹríba fún gbogbo èèyàn. Ìwà tẹríba ó gbé èèyàn débi gíga. Bọ́ ọba nímọ̀ jù bẹ́ẹ̀ lọ ju ṣètọ́ni lọ tí ìwà rẹ̀ náà bá ti sí pẹ̀lú ẹ̀rọ pasán.
níjọ́ mi wà ọ́ gbà àgbàmọ́ra òníwọ̀ látọ̀ òníwọ̀ kò tó wà òníwọ̀ tọ́lọ̀ ṣe fọ́ ọ́ gbà àgbàmọ́ra kálàáfíà ó lè jọba. à ń bọ̀ wá alájà o ajá rò kóhùn là ń bẹ̀rẹ̀. Ànábì Idris. Kana yarfa'u Idrisa kulla yawmin min al-ibadati. Idrisu yìí àgbàní nínú àwọn ànábì Ọlọ́run. Salatu wa salam. Wọ́n ní kí máa ń jọ́sìn fọ́lọ́run gan. Mithla ma yurfa'u li abdi fi zamanihi. Wọ́n ní ìsọwọ́ tí ànábì Idrisu máa fi jọ́sìn fọ́lọ́run ìjọsìn rẹ̀ ṣe déédéé ìjọsìn gbogbo èèyàn yóò kù ti bẹ láyé níjọ́ náà. Fàdíbà nínú Ànábì Idris ẹgbẹ́ àlè salatu wa salam. Wọ́n ní ká sọ pé láìláì aláwọ̀ 1 million làwọn èèyàn máa ṣe jọ́nà tí wọ́n fi ń bọ̀wọ̀ fọ́lọ́run. Wọ́n ní Ànábì Idrisu iye ìjọsìn tí gbogbo ayé bá ṣe ní èdè rẹ̀ lòun nìkan náà dà sí. Ṣẹ́gbẹ́rú ẹni bẹ́ẹ̀ ń sin Ọlọ́run náà. Fàjábà nínú ìmàláìka wọ́n ní bí Ànábì Idrisu ṣe ń jọ́sìn fọ́lọ́run yìí sẹ́mọ̀ pé gbogbo ohun náà ṣe wọ́n máa ń gbé lọ sọ́mọ̀ ni. Wọ́n ní ìjọ yòówù tí wọ́n dáwà táwọn áńgẹ́lì bá gbé ìjọsìn lọ bá Ọlọ́run. Wọ́n ní àwọn áńgẹ́lì tí máa ń gbé ìjọsìn Ìdírísù nìkan yìí máa ń ṣe déédéé gbogbo áńgẹ́lì tó gbé ìjọsìn gbogbo ayé. Àwọn màlẹ́kà wọn máa ń ní irú ẹ̀ táwọn lélẹ̀ tí ẹ̀ nìkan ó sì ṣe déédéé gbogbo ayé ẹni ìmọ̀ tó bí o. Fàjábà nínú ìmàláìka. Wọ́n ní ẹnu wá ń ya àwọn màlẹ́kà ọ̀rọ̀ náà yà wọ́n lẹ́nu. Wàsáàbà ilayhi malakul mawti. Wọ́n ní àṣàrà ìlú tí máa ń gbẹ̀mí gbogbo ẹni tí ọ̀rọ̀ bẹ́ẹ̀ rí mú òní yìí ẹgbẹ́ la ilaha illallah. Àṣàrà ìlú tí máa ń gbẹ̀mí ó wá lọ bá Ọlọ́run pé ẹni báyìí tí òun náà ló wọ́n gbẹ̀mí ẹ̀. Ọlọ́run ní sẹ́ gbẹ̀mí la gbé fún ìwọ náà lọ́ta. Àṣàrà ìlú wájú Ọlọ́run dàpọ̀ fún mi láǹfààní kí n lọ ọmọ ẹni yìí. Wọ́n máa jẹ́ pé tó ti bá bẹ́ẹ̀ lọ pa á lẹ́kún ni mo tó máa rí. Wọ́n yìí force relationship day your day. Maintain your value. Káàkiri ọmọ tí tóbi ẹ̀ kódà kó o lè fi hàn. Torí kọ́ ọba ọmọ tí tóbi ẹ̀ kọ́ ọba kí ẹ̀ ló ti gbéraga. Ẹ̀wù Ọlọ́run sì ní gbéraga àdìkíwù ìyàwó. Yọ̀gbìnà nígbà tó lè. Ọlọ́run ló ní gbéraga ẹ̀ mọ́wọ́ ṣùgbọ́n ẹ̀mọ tí tóbi yẹn sì já yọ̀ mọ́ akọni ẹ̀ mọ́ fi ṣe. Gbogbo ẹni tẹ́ ń fọ́ọ̀sì ọ̀rẹ́ tẹ́ ń fọ́ọ̀sì jọ tẹ́ ń fọ́ọ̀sì èèyàn tẹ́ ń fọ́ọ̀sì yálàbí tẹ́ ń fọ́ọ̀sì ayé kò lè gbé ilé mi kankan ẹ lọ́ọ́ di òríjínà. Ayé máa ń wá ọgbọ́dà ni ọgbọ́dà ewé nìkan káàkiri. Ẹjọ́ kẹ́wọ́ kẹ́ ẹjọ́ kàwé kọ́ka ẹjọ́ àkọsẹ́ kọ́kọ́ tó o bá ti di èrèké tí kẹ́ ń bẹ̀ ayé ọ̀wá ẹ̀. Ẹ stop láti máa tiẹ̀ sí shadow. Ọlọ́run nìkan ní kẹ́ ẹ lọ́ọ́ bá dúró tó bá délé nìkan ní ó kù bá a bá bọ́ sínú òkùnkùn òkìkí ẹni a máa sá fún ni. Tó o bá bọ́ sínú òkùnkùn òjìjí rẹ̀ ó sá lọ òní rí mọ́. Ẹ lọ́ọ́ tún ọkàn yín ṣe gbogbo tí kálukú ń ná tí kálukú ń ṣe tí kálukú rà káàmì sàbẹ̀bẹ̀ ayé fúngbà díẹ̀ ní ohun ayé ọ̀tán pẹ̀lú ohun tí ń bẹ́ẹ̀ ìwà rere nìkan ní ìbánidọ́dọ̀ Ọlọ́run. Àṣàlẹ̀ ìwà ni ẹjọ́ wọn lọ mí tì wọn. Ọ̀sán sábà bá òun bí ìsìnyá láti yí bá sí ìdájà òun. Ọlọ́pàá ní ọ̀rọ̀. Fàtà òfin sọ́ọ́ ti ní àdàrí yìí. Ṣé ẹ̀sán pé áńgẹ́lì ọ̀gbọ́dọ̀ lọ bá èèyàn bí áńgẹ́lì? Ọwọ́ á gbé àwọ̀ èèyàn wọ̀ ọlọ́ọ̀bá àdébìnrin. Wà á ní ìrísùn àní ìsàlámù ẹ̀sùn òun náà. Wọ́n ti Ànábì Yúsúfù Ànábì wa Ìdírísù yìí kí máa ń gbàwẹ̀ ní gbogbo ọ̀sán rẹ̀ ni. Ọ̀làmọ̀ kánà bíta ìbọ̀rì yìí dáhùn ìlàkọ̀ ní bàbá ìyàwó náà. Wọ́n bá ti wá di àsìkò sínú lọ́wọ́ ní àlejò tó bá wa lálejò ẹ jẹun. Ṣé ẹ̀sìn bàbá àwọn màláíkà wọ́n èé jẹun wọ́n èé sùn. Tábìlì ní ìbáni àlejò láti jẹta ẹ jẹun tó kò wọ̀n jẹ. Kọ̀ wá jẹun
dọwọ́ rú ẹ̀yin náà ẹ máa sá pamọ́ díẹ̀díẹ̀ ẹ máa paramọ́ díẹ̀díẹ̀ ẹni tí ń bá ń di akànlí sí kọ́mọ́ gbàgbé wípé ẹlòmíì ó ti dé ẹ paramọ́ díẹ̀díẹ̀ ẹni tó bá ní kò ní nìkan kò sì jẹ́jẹ́ àwọn èèyàn kan wà bí kan nìkan kọ́ ni wọ́n ti ń jẹ wọ́n níbi wọ́n ti ń jẹ bí ẹgbẹgbẹ̀rún ọ̀nà kò sì jẹ́jẹ́ ẹjẹ́ á fi ọwọ́ wẹwọ́ kọ́wọ́ lè má ẹjẹ́ abára wa sọ̀rẹ́ òtítọ́ ẹ má dalẹ̀ ọ̀rẹ́ ẹ má dalẹ̀ ìjọ kò sí ohun tá a kọ́jọ tá a bá fi ìfẹ́ ṣe òfo ní níkẹyìn. Ìdírísù wa ní kò jẹun kọ́ àlọ́ ọ̀jẹun Ìdírísù wa ní taniọ́ kọ̀kọ́ tó gbé ọmọ jẹun láti jẹ náà ọmọ ní màláìka lòun o màláìka wo ni ó ní ànàmọ́lá kún bọ́ọ̀ ó lè ní màláìka tí máa ń gbẹ̀mí Ìdírísù kọ́ fún sẹ́yìn fọ̀rí olùbẹ̀rẹ̀ ó ní wo òfé kí wọ́n gbẹ̀mí rẹ o èmi ni mo fẹ́ wá mọ̀ ẹ́ mo kó ẹ̀jẹ̀ gan o mo fọ́ fún ẹ o mo láìpẹ́ o o gbé mi ní trabayé gan ni o o gbé mi dé bẹ́ẹ̀ ni o torí àbúrò ìgbọ́dọ̀ náà làfíà wá wò yìí anabi Ìdírísù lọ àṣàrẹ́ ìlú sọ yẹn fún Ìdírísù. Ọ̀gọ́lá iná ní ilé ìgbà àjàmbá o. Anabi Ìdírísù wá ní tó bá jẹ́ pé lóòótọ́ lọ fẹ́ bá mi sọ̀rẹ́ mo ní nǹkan kan tí màá béèrè lọ́wọ́ ẹ̀ ẹ má fi láyé wọlé ẹ dúró sórí òótọ́ kó dàgbọ́ jẹ́ pé ìnìkan lè máa tó sẹ́wọ̀n pé Anabi Ìdírísù ti gbé ọ̀gbẹ́ni lọ́fẹ́ wọ́ra rẹ̀ mọ́ mi yóò pè fún ẹni àbí yíyọ torí kò tí a rẹ mọ́kùnrin lọ́rùn ni wọ́n fi fi ọ́ ṣe yẹ̀yẹ́ kì í ṣe irú rẹ lọ́yẹ kó máa fi ṣẹ̀sí ṣùgbọ́n tó ní wọn ò fẹ́ ọ ìwọ lọ ń fẹ́ wọn ọ dàbí aláìmọ̀ ṣe ní. Anabi Ìdírísù ní wọn mọ̀lẹ́ka kó ń bẹ̀rù ẹ́ wọn lọ fẹ́ mọ̀ wá o àwọn ọ̀rọ̀ o. Iná ní ilé ìgbà àjàmbá o. Olùwà sáré ṣe kankan fún mi nísì. Bọ́lá wà máa ń yá. Àṣàlẹ́ dùn sẹ́ fún òun ní wà ọ̀rẹ́ nígbà wọn fẹ́ kí n ṣe máa ṣe fún ẹ̀. Bọ́lá gbogbo àjọ̀rò ní. Ó ní ojú ọ̀rẹ́ kọ́ ṣe ni pé òun fẹ́ kọ́ gba ẹ̀mí òun nísì kò sì tó sáré dá padà. Àwọn ọlọ́run tààrà ìrìn àdídíbìdì o àwòrán. Àṣàlẹ́ dùn ní kó wọn gbẹ̀mí nìkan ni wọ́n fóun wọn ò fóun ní kó wọn dá padà rẹ̀. Ajẹ́pẹ́ òòtún ọ̀rẹ́ wá ṣe ní ẹ̀gẹ́rà jáde kó bí. Àṣàlẹ́ bá tẹ́wọ́ sọ́rọ̀ pé wọ́n lọ́wọ́. Kódà kó ọ̀bá ní fóun lómi ìmọ̀ òun ọ̀fẹ́ kí ọ̀rẹ́ òun yóò bínú. Wọ́n láì wọ́n take advantage rẹ̀ 1 million times kí ọ̀bá ti ra rẹ̀ sáwọn ìrànlọ́wọ́. Fúlàsì bọ́lá àbí ṣẹgbẹ́ o, fúlàsì bọ́lá àbí ṣọ̀rẹ́ o, fúlàsì bọ́lá àbí ṣègbọ́ o. Mọ́fà kan jẹ́ ni ẹni tá a fẹ́ lù ti ń dání. Tani ọba gbé àṣàlẹ́ bá tẹ́wọ́ sọ́rọ̀ pé kó ọba tiẹ̀ ní fóun lómi ìmọ̀ dákun fún òun láṣẹ kó wọ́n pa kó lẹ́bi ẹ̀ padà. Ọlọ́pàá afọ ọba yìí ẹ̀mí lọ́rùn Ìdírísù. Ọlọ́pàá dá ẹ̀mí ẹ̀ padà láàrin wákàtí kan. Àṣàlẹ́ tó bá sọ fún Ìdírísù. Wọ́n ìtọ́ sọ pé kí n pa ẹ́ lẹ́ẹ̀kankan. Bọ́lá ní a ní bí àsopọ̀ káríwá ìgbìmọ̀ òtí. Ọlọ́pàá ẹ̀wọ̀n bí kú ṣe rí náà ni. Fàkúrú làwọn aṣáájú ìsìn dáadáa. Bọ́lá làwọn ìdílé ìṣúná lẹ́sà àti ìtàlí ìlera dábà jọ̀wọ́. Ó ní ọ̀rẹ́ mi ó ṣe é dáadáa. Ṣùgbọ́n tí ọba fẹ́ bá mi sọ̀rọ̀ o, mo tún ní ìpẹ́. Bọ́lá bàbá yíyá. Ọba ní kíni tó ní. Àṣàlẹ́ ikú ẹ̀wọ̀ ikú náà ló jẹ́ pé ìjọ tó bá yọ sí Anabi Ìdírísù tó yẹ kí Anabi Ìdírísù ọmọ alábàbà. Ìbádúró de lọ́jọ́ gbẹ̀mí ẹ̀ tí ó dé tọ́látọ́lá tí ó dé ti tíyítíyí ọwọ́ akọ́kọ́ lọ láàárọ̀ ìyẹn wà kó máa ń gba lẹ́nu máa ń gba lórí. Ẹ̀kọ́ lọ́wọ́ mi kọ́ ọ́. Anabi Ìdírísù ní ọ̀rọ̀ tó kù bọ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ nìkan bá lè ṣe é náà. Àwọn tẹ́lẹ̀ fà ní àṣàmà. Ó ní ìyá náà ọmọ tó fẹ́ kó o kú òde èèyàn kó yí mo sáńgẹ́lì mo mọ̀ pé àwọn áńgẹ́lì ní ìyẹ́ mo wá fẹ́ kó o gbé mi lérí ìyẹ́ rẹ̀ yẹn mo fẹ́ kó o gbé mi lọ sánmà. Wà á ń sọ̀rọ̀ ìlànà ìlànà jáde wà náà rí. Àṣàlẹ́ ní
àwùjọ bẹ́ẹ̀ tí wàá mọ̀ pé ọ̀kan fọ́ọ̀sì kó lè ṣe ní inú kan là á fi ṣètò kì í ṣàgídí. káfí àti kọ̀ní àti. sáré ó ní kó gbọ́ wọn sọ́nà òun fẹ́ lọ wo iná òun sì fẹ́ lọ wo àdìsẹ́ náà ṣèbí wọ ikú lè débẹ̀ kò ní ìdíkà gbàṣẹ lọ́dọ̀ Ọlọ́run pé mi gbàbẹ̀. fàzínà làwọn làwọn fi rọ̀bù ìhìnà sàmáwátì. àṣàrí ló bá ní wẹ́ẹ́ tó ń gbé mo láì ní o kò yẹ kí n ṣe o ní o kò ní o àṣẹ́fẹ́ nìkan ní o ṣùgbọ́n ẹ máa bọ̀ ọba gbé ìrísí sí orí ìyẹ́ ó fi wà lálálálálá ó di sọ́mà. ọ̀nà rọ̀bà sọ̀rọ̀ pọ̀. ìrísí débi náà ó wo iná méjèèjì àṣàrí ẹ̀dùn gbé ipò iná méjèèjì lọ́wọ́ ọ̀dá ó rí gbogbo ẹ̀ fàṣọ ikọ̀ ó ní má dùn ó má tẹ̀lé má lọ. Lọ bí àdìjẹ́nà wò. Wàdíkàlà òlìjẹ́nà táà. Nígbà tí ó débi àdìjẹ́nà kọ́. Kọ́lá. Nígbà tí ó wà lẹ́bi tí ó débi ẹni tó débi ilé tí ò tó, ó débi àdìjẹ́nà báyìí kọ́ bẹ́ẹ̀lẹ̀. Kọ́lá làwọn ọmọkùnrin ìmọ̀ọ́tì. Ọba jókòó nínú ọgbà àdìjẹ́nà kọ̀ lọ. Àṣàrí wa ń wò pé àti bẹ́ẹ̀ ẹjẹ́ ń dá yín padà sí ààyè yín. Ọmọ ọba kàdé lọ. Kọ́lá òkúrú ní títẹ̀ ó lẹ́yìn àmọ̀gọ́rin ká. Àṣàrí ìgbà mi ẹ̀dá kan. Ẹni kí n gbé yín wá kẹ́ ẹ wá wo bí ni o. Ẹ sọ pé ẹ máa wọlé o. Adébíyí náà ẹ wọbẹ̀ o. Adébíyí náà ẹlẹ́sìn tó bàtà yí o. Báyìí kọ́ la sọ o. Ẹ jẹ́ àmọ́ wa lọ. Ọ̀tá ńlá kọ̀ọ̀dún ṣàjàrọ̀ tì. Adébíyí sọ̀dá lọ́wọ́. Ọba ní èso níbi ìdí àjẹ́nà ọba lọ ọbẹ̀ ọba kọ́kọ́ ká èso ojókòó lábẹ́ ẹ̀kí. Wà bọ́ọ̀lá. Ọba sọ fún àṣàlẹ̀ nù pé. Láàbí ojú ni á. Mẹ́wàá rẹ̀ ò lè gbé mi kó bí o. Láàbí ojú ni á. Ọmọ rẹ̀ ò lè gbé mi kó sórí sára yìí. O ò ní ṣe o. Báyìí kọ́ làdéhùn wa. Wọ́n kì í mú àdéhùn ṣẹ fún ẹni tí wọ́n bá fẹ́ràn o. Ẹni tá a rìsẹ́ẹ̀tì ká ẹ bá bàbá kí ló fẹ́ ṣe lọ́ ń fi ọlọ́pàá rẹ wa. Ìsọ̀lẹ̀ ẹ̀gbọ́n. Bàbá sọ́lá ó bá lẹ́bi yóò máa bàlátà ní àkàmá. Adébíyí ti lọ́wọ́ ọlọ́mọ kò sọ́dọ̀ lè ṣe. Ọlọ́run bá ní kí áńgẹ́lì kan sọ̀ kalẹ̀ tóun kí áńgẹ́lì ti gbé nínú àlìjẹ́nà. Wàkọ́lá máa lákàlà kákúrújù. Ó wá ní ìwọ Ìdírísù kí ló dé tó olóòní jáde oore ló ṣe é náà. Kọ́lá ni àná wà tààlà kọ́lá pẹ̀lú náà bó ṣe láì bá tó lè mọ́. Ó ní wọn bá wà bẹ́ẹ̀ ni pé àlìjẹ́nà yìí ẹni tí ó bá ti kú kò ní wọ alààyè kì í wá sálìjẹ́nà. Ó ní ẹbí sẹ́kọ̀ọ́ jìjì kú wá fi ṣeré mi. Wàhánà ṣàkóso. Ó ní tó ọmọdé náà ní sẹ́kọ̀ọ́ mọ́ ọlọ́run lẹ́nu ìwọ̀n kan ní ọ̀sán kú o. Ó ní ẹbí òun ọdún yìí sẹ́kọ̀ọ́ jìjì báwọn ṣeré láàrin wá náà wá. Kò sí kò lè báwọn sọ o. وقال تعالى وإن منكم إلا واردها وما هم منها بمخرجين فبما خرجوا. Ó ní ìṣèlú ọlọ́run kan tí ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé وما هم منها بمخرجين. Ó ní ìṣèlú ọlọ́run kan tí sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ẹnìkan ò ní wà nígbà tó tún jáde. فبما خرجوا. Bàbá wa àmọ́dún. Kò tó bẹ̀ wúlò lè bá tọ́lẹ̀ bí ṣé mo parọ́ wọn. صلى الله تبارك وتعالى لمن Àlọ́jà àṣàlẹ̀ náà bẹ́ẹ̀ wọ́n parọ́ ọ̀bẹ. Báyìí kọ́ lọ́rọ̀ ọlọ́run ní ọ̀rọ̀ ti sọ rẹ̀ o. Láti ijọ́ náà ni Ànábì Ìdírísù ti wà ní àlìjẹ́nà lónìí. Orí ilé lọ́jọ́ mọ́ òun ṣùgbọ́n take advantage ẹni tí ń wá ọ̀rẹ́ kíláàsì. Àwọn èèyàn ó fi ọ́ ta, wọ́n ó fi ọ́ jẹ, wọ́n ó fi ọ́ nulẹ̀, wọ́n ó kún ẹbí ẹṣin, wọ́n ó kún ẹbí ràkúnmí tí ò bá ti sí mutuality, tí ò bá ti sí wípé bí mo ṣe fẹ́ ọ lọ fẹ́ mi, bí mo ṣe rí ọ lórí mi, bí mo ṣe wù ọ́ ló wù mí, bí mo ṣe dá ìwọ náà dá
bí mo ṣe ń ṣe ìwọ náà ṣe àjọṣepọ̀ kì í ṣẹ̀gbẹ́ kan ẹ̀gbẹ́ méjèèjì ní tiwa ká fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi máa.